Yérònú, ìrònú kájọ. Yérònú, yérònú, yérònú. Orí ẹ̀dùn ọkàn rẹ̀. Ọ̀rẹ́ mi, dákẹ́ jẹ́jẹ́, dákẹ́ jẹ́jẹ́, dákẹ́ jẹ́jẹ́, dákẹ́ jẹ́jẹ́. Yérònú, 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 yérònú. Jésù rí ẹ̀dùn ọkàn rẹ̀. Má fi ìrònú para rẹ̀, ìrònú kájọ. Dákẹ́ jẹ́jẹ́, dákẹ́ jẹ́jẹ́, dákẹ́ jẹ́jẹ́, dákẹ́ jẹ́jẹ́. Yérònú. Olúwa rí ẹ̀dùn ọkàn rẹ̀. Wọ́n sún mọ́ Ọlọ́run, wọ́n sún mọ́, wọ́n sún mọ́ Ọlọ́run, wọ́n sún mọ́. Bó tilẹ̀ ṣe ìpọ́njú ló mú mi wá o, síbẹ̀síbẹ̀ wọ́n máa kọrin súnmọ́, súnmọ́ Ọlọ́run, súnmọ́ ọ̀rọ̀ rẹ̀. Wọ́n súnmọ́ Ọlọ́run, wọ́n súnmọ́. Yàjẹ́ kọ́. Bó tilẹ̀ ṣe pọ́njú ló mú mi wá, síbẹ̀ síbẹ̀ òní mi jẹ́. Wọ́n súnmọ́ Ọlọ́run, wọ́n súnmọ́ Ọlọ́run, wọ́n súnmọ́. Ní ọ̀nà àjò mi bí ilẹ̀ bá ṣú, bí òkúta sì jẹ́ ìrọ̀rí mi, níbẹ̀ nù àlá mi. Wọ́n súnmọ́ Ọlọ́run, wọ́n súnmọ́ Ọlọ́run, wọ́n súnmọ́. Bàbá fi ayọ̀ lọ sókè ọ̀run, tó ga jù ọ̀run lọ, sókè gíga. Síbẹ̀ orí mi jẹ́. Wọ́n súnmọ́ Ọlọ́run. Yàjẹ́ kọ́. Wọ́n súnmọ́ Ọlọ́run, wọ́n súnmọ́. Súnmọ́ Ọlọ́run aláyé o, wọ́n súnmọ́. Jóòbù ní èèyàn wà lè gba ire lọ́wọ́ Ọlọ́run kó má gba ibi. Ìyàwó ẹni ó sì ń sin Ọlọ́run ni. Bí Ọlọ́run kó kú, ṣépè fún kó kú. Ó ní rárá, bí èmi ti lè kú nínú ara ẹ̀, nínú ẹ̀mí mi wọ́n rí Ọlọ́run. Kí ló ń là kọjá tó fẹ́ bọ́hùn? Má bọ́hùn o. Ṣádákì, Míṣákì àti Ábẹ́dígò wọ́n ní Ọlọ́run tí àwọn sì ń lè gbà wá lọ́wọ́ rẹ̀ Nebukadnezari ọba. Kí ọba kí ó gbọ́, àwa kì yóò forí balẹ̀ fún ère gbígbẹ́ rẹ̀. Torí pé Ọlọ́run wa máa gbà tó bá tiẹ̀ wá kọ̀ tí ò gbà wá, síbẹ̀ a ò ní forí balẹ̀ fún. Má tẹríba fún èṣù. Èṣù sọ fún Jésù, ó ní èèyàn kò lè wà ní kò ṣe nípa àpàrà nǹkan. Ó ní kó sẹ́ Ọlọ́run fòjábọ́ látòrí òkè. Jésù ní mi ní fòjábọ́, Ọlọ́run nìkan ni mi máa sìn. Ta ni wọ́n máa sìn? Ṣé o máa jẹ́ kí ìṣòro ayé ẹ kó mú ẹsẹ̀ Ọlọ́run, kó mú ẹkọ Jésù sílẹ̀? Èmi ní tèmi tó ilẹ̀ ṣe, kò sí ohun tí mo lè là kọjá láyé mi ní fi Jésù mi sílẹ̀ rárá o. Súnmọ́ Ọlọ́run aláyé, wọ́n súnmọ́ Ọlọ́run aláyé, wọ́n súnmọ́ o, wọ́n súnmọ́ Ọlọ́run òdodo, wọ́n súnmọ́ o. Báráyé bá gbógun dé nítorí mi, bàbá mi àṣẹ. Mo ní gbòyà nínú ẹ̀ ni. Bọ́tà dìtẹ̀ ní kọ̀ọ̀kan lọ́sàn-án lóru, bàbá mi aṣẹ́gun wọn fún mi. Èmi mẹ́ni mò ń sìn, gbogbo ẹni bá dá mi lójú àfigbárí. Ẹni mò ń sìn mọ́ mi, wọ́n súnmọ́ Ọlọ́run òdodo, wọ́n súnmọ́. Olúwa fà mí mọ́ra o, má jẹ́ kí ìyà jẹ mí o. Má jẹ́ kọ́tà fi ìyà jẹ mí, Olúwa má gbà fún ọ. Má jẹ́ kó ṣìtá mi o, má jẹ́ kí ìyà jẹ mí o. Olúwa fà mí mọ́ra,
má jẹ́ kí ìyà jẹ mí ó sọ pé Olúwa máa pèsè fún àìní mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ nínú ògo nínú Kristi Jésù. Gbogbo tí ayé mi nílò lákòókò ìwà ṣe fún mi. Mo fẹ́ owó, mo fẹ́ ọmọ, mo fẹ́ àlàáfíà, mo fẹ́ ẹ̀mí gígùn, mo fẹ́ iṣẹ́ ọmọ, mo fẹ́ travel ní sọ pé Olúwa mo fẹ́ travel out, mo fẹ́ gbéyàwó lọ́dún yìí, mo fẹ́ donílé, èmi náà fẹ́ ra mọ́tò, èmi náà fẹ́ láyọ̀ láyé. Gbogbo tí mo fẹ́ Ọlọ́run bá mi ṣe kójú ti gbogbo àwọn ọ̀tá mi lórí ọ̀rọ̀ ayé mi ṣẹ̀gàn mi dògo, sọ yẹ̀yẹ́ mi dáyẹyẹ, sẹ́kù mi dẹ̀rí, sọ àdúrà mi di testimony kí n lè máa gbé ọ̀gá lọ́dún yìí lórúkọ Jésù. Bá ṣe wíyẹ bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn ní orúkọ Jésù ní a gbàdúrà. Àmín.